Aisha ò sínú tí Ọlọ́run fi ròyìn àwọn ànábì rẹ̀. Àwọn ànábì Ọlọ́run pé màṣùmùn ni wọ́n, ṣètánì ò ní lò wọ́n dépò tí wọ́n ṣe nǹkan mi táyọ̀ máa fi bú wọn lẹ́yìn rẹ̀. Ànábì ò ní nǹkan kan tá a lè fi bú nú gbogbo nǹkan. Sallallahu alaihi wasallam. Láti gbà tá a ti bí títí tó fi kú. Kò ní nǹkan kan tí ẹnìkan lè rí sọ sí la wípé mistake rẹ̀ rí àbí nǹkan tó ṣe tí ò dáre. Kò sí. Òun lọ́pàá tó yẹ kí wọ́n bá ṣe kinní kan, àyà sáré máa ń sọ̀kalẹ̀ pé má ṣe báyìí. Àwọn lima asinta lahum afallahu anka lima asinta lahum. Èsì tó yọ̀ǹda fún wa tó jẹ́ wọ́n tẹ̀lé ọlọ́gun. Tó wọn lọ́rẹ̀ àwọn náà oníkọ́ máa sinmi. Èsì tó ṣe bẹ́ẹ̀. Abasa wa tawalla an ja'ahu al-a'ma. Ó ti yé àtàwọn nǹkan mi. Lima tuharrim ma ahallallahu laka tabtaghi mardata azwajika. So gbogbo àwọn nǹkan báwọn Ọlọ́run tètè máa. Ọlọ́run ti máa wá ń gáìdì ẹ̀ tí ó sáré máa sọ pé eléyìí tó ṣe yìí èsì tó ṣe bẹ́ẹ̀ kì í ṣe àwọn nǹkan tó burú o. Bẹ́ẹ̀ni. Àmọ́ Ọlọ́run ò tí ń fẹ́ kó tiẹ̀ jẹ́ kí mistake kìíní kan wá. Asari correct yẹn ni o ti yé báwọn bírú rẹ bá wá lọ́rọ̀ Aisha àti gbọnú àyàtọ̀ lọ́wọ́ correct rẹ wípé eléyọ̀ kọ̀dá kò sí wáyé kan tó sọ fún wa abal Quran tó sọ fún wa wípé àwa la ní kọ́ fi Aisha lọ́dún báyìí. Lọ́dún mẹ́fà. Gbàtà wa wá díẹ̀ kọ́sìm. Naam. Mo padà wá kàn án. Èyí tó dáa jù yín lọ. Èyí tó dáa jù yín lọ láti máa wípé nǹkan kí nǹkan ni wọ́n gbé ló ń ṣe Ọlọ́run lọ́wọ́. Tó fi ti ànábì. Tó fi ti òun ṣe Ọlọ́run. Sallallahu alaihi wasallam. O ti yé báwọn. Tó sì bá òfin làákàyè ọba làákàyè lọ. Ó sì bá àwọn al-qanunul wad'i. Ẹ sọ bẹ́ẹ̀. Ọba lọ. Al-aqlu wa naqilu. Al-aqlu wa naqilu. Ọba méjì lọ. Ó ti yé. Naam. Òun ni wípé ìyá ńlá wa Aisha. Radiyallahu ta'ala anha. Ìgbà tí ẹ máa wo omi tó ti mọ èjì tí ànábì fẹ́ Aisha rè. Naam. Asma'u bintu Abi Bakr. Ó ti yé. Tó jẹ́ ìyàwó Zubair bunu Awam. Ìyàwó ẹ̀ òun ni Asma'u bintu Abi Bakr, òun ló bí Abdullah ibn Zubair. Ó ti yé Asma'u yẹn ọ̀dọ́ tá nábì ń kó Mákà tí ń ṣe ìyá lọ Madina. Asma'u ń bẹ ní age of 27 years níjọ́ náà. Lọ́dún náà. Ibi tẹ́ ti mánu. Ipe ọ̀rọ̀ yípa nábì fi Aisha lọ ọdún mẹ́fà. Wọ́n fà wá wọlé tọ̀ lọ́dún mẹ́sàn-án. Ká yọ kú inú ọ̀rọ̀ tá a máa sọ. Kọ́dà bí yẹn bá ń sọrú rẹ̀ àbá ó súnmọ́ kí Ọlọ́run ọmọ gba irun àtàwé rẹ̀. Ìwà bínú Ọlọ́run. Torí ń parọ́ mú sí Ọlọ́run. Wa man yushakkiki ar-rasul min ba'di ma tabayyana lahumul huda wa yattabi ghayra sabilil mu'minin nuwallihi man tawalla jahannama wa sa'at masira. Gbogbo ń tọ́ bá wò lè ṣe ń ṣe tó bá ń sọ pé ànábì fẹ́ Aisha ọjà balẹ̀ Aisha lọ́dún mẹ́sàn-án ó lè pàdé àánú ọ̀dọ̀ Ọlọ́run. Ó ti yé èyí tó jẹ́ òtítọ́ òun rèé èyí ń irọ́ nìyí èyí tó wájú òtítọ́ rèé. Asma'u ń bẹ ní 27 years. Lọ́dún tá nábì fẹ́ jáde kúrò ní Maka lọ sí Madina 27 years lọ́wọ́ ẹ mọ lọ́wọ́ wọn. Naam. Ó wá gba ọdún mẹ́wàá lọ́wọ́ ìyá ńlá wa Aisha. Radiyallahu ta'ala anha. Ẹ̀yọ̀ ọdún mẹ́wàá kúrò ní 27 years. Ó kù 19. 19 bó. 27. Ọ tẹ̀lé mi mọ́ ni. 20 káyọ̀ mẹ́wàá kúrò ní 27. Ó kù 17. Ó kù 17. 17 mẹ́tàdínlógún ló kù. Ànábì wá dé Madina ọdún kejì ọdún kan pé ń pọ́dún kan tó dé Madina tí ń jọ́dún kejì rẹ̀ lọ́yẹ̀sẹ̀ fẹ́ Aisha ẹ fi ọdún kan kún 17. Ó jẹ́ 18. 18 years la Ànábì fẹ́ Aisha. Sallallahu alaihi wasallam. Ànábì fẹ́ yà ńlá wa Aisha ní 18 years. Ó fẹ́ Aisha ní 18 years. Ọmọ ọdún méjìlélógún. Ìgbà wọn láyẹ̀sẹ̀ wá sọ pé àwọn ọmọ alárúbá máa wú ọmọ 18 years nígbà wọn yóò tó wá máa tọmọ 30 years. Yóò ti ṣe dáadáa. Yóò ti yóò ti ṣe dáadáa. Kọ́dà 18 years ti wá ń yà yín náà. Ó ti. Wọ́n ti lọ. Torí èrò òfin Nàìjíríà gbọ́dọ̀ lé ọmọ 18 years kó wá níbo ló ti gbóyún wá. Kò sí. Wọ́n sì lọ lé ọkọ kẹ́ wọ́n lẹ́kọ̀ọ́ mú bàbá rẹ̀. Gbogbo nǹkan tó wà lábẹ́ òfin Nàìjíríà tó bá ti kọjá 18 you can do and undo. O free. So ti get báyìí. Asma'u bintu Abubakri. Ó ju ìyálawa Aisha lọ lọ́dún mẹ́wàá. Ó sì jẹ́ 27 years. Ànábì kúrò ní Madina lọ Amaka lọ sí Madina. Ó wá pọ́dún kan gẹ́gẹ́. Ànábì fẹ́ Aisha. Ń jẹ́ pé Aisha ọmọ jẹ́ 18 years. Asma'u ọmọ jẹ́ 28 years.